kú ọjọ́ mẹ́ta kan gbogbo olólùfẹ́ ìwúlò ewé àtegbò káàkiri gbogbo àgbáńlá ayé. Bàbá ọdẹ yín náà ni o, Tajudeen Ajani. A kú ọjọ́ mẹ́ta kan lórí ewé àti egbò pẹ̀lú èso tí Ọlọ́run dá fún wa nílẹ̀ adúláwọ̀. Ó wúlò, ó ṣe pàtàkì, wọ́n ṣe kókó. Bẹ́ẹ̀ ni ẹni ẹ̀ wò tẹ́ ẹ bá wo lọ sí ìlú Mẹ́kà, láti Mẹ̀dínà tó fi dé Mẹ́kà, ibùsọ̀ irinwó ni, ẹgbẹ̀rún 400,000 kilometers. Tó yẹ pé tó bá wo apá ọ̀tún, ìwọ̀nba ló fi rí ewé tó ga tó gùrè. Tó bá wo apá òsì, ìwọ̀nba ló fi rí ewé tó ga tó gùrè. Àwa tọ́lọ́run wá dá fún wa nílẹ̀ níbí báyìí tí ò pọ̀ mọ́ wọn, ó nídìí kan. Ewé wo la fẹ́ gbé yẹ̀wò lónìí? Kí lewé náà ń ṣe lágọ̀ọ́ àwa ọmọ adarí wọn? Ewé kàkàsẹ́ńlà. Kí ni mo pè é? Òní mo mú dání, kàkàsẹ́ńlà. Ewé yìí dáa púpọ̀ fún ẹ̀dá tó bá ní àrùn ọgbẹ́ ẹnu tá a mọ̀ sí ọ́sà. Ẹlòmíì ò ní lè jẹun, bó mu mi lásán inú á máa kán. Tó bá jẹ nǹkan aláta, wàhálà dé. Ẹni tó bá dẹ̀ ní ọgbẹ́ ẹnu tí ò lè jẹun dáadáa, àwọn nǹkan tó bá kù nínú rẹ̀ làwọn ejò inú ọmọ jẹ. Tẹ́ bá ti ń jẹ, wàhálà ti dé nù. Ṣé ẹ rí ewé yìí? Tẹ́ ẹ bá já ọ̀mùnú rẹ̀ tó bá pọ̀, tẹ́ni tó ní ọgbẹ́ ẹnu tó bá ń jẹ lẹ́nu, tó ń gbé omi ẹ̀ mì, tó ń jẹ lẹ́nu, tó ń gbé omi rẹ̀ mù, tó bá lè máa jẹ lóòrèkóòrè, ìṣòro yóò bíyá. Ṣùgbọ́n o tún lè dá ọgbọ́n kan, o lè lọ já ọ̀mùnú rẹ̀ tó pọ̀ báyìí, wàá wá gbó, wàá fi omi díẹ̀ sí, wàá wá ṣẹ́, táwọn olóyìnbó ń pè ní filter, wàá ṣẹ́, wàá rọ sínú ike kan. Má gbé sínú ẹ̀rọ amómi tútù o, má gbé sínú fíríjì tàbí inú fírísà o. Kẹ́niyàn máa mu omi yìí bí ẹ̀ẹ̀mẹta lójúmọ́. Ọgbẹ́ inú yìí ó máa ṣe kí ni? Yóò fi sílẹ̀ lọ ni. Ẹ fẹ́ pè mí fún ìdí kan tàbí òmíì, ẹ pè mí sórí 080-230-94983. 080-230-94983. WhatsApp number mi 080-87-83-97-88. WhatsApp number mi 080-87-83-97-88. Ìpàdé tún dọjọ́ míì, ọjọ́ rí. Ìyá bàbá mi là kì í jùbà fàràsínúkú. Bá a wí àkú, bá a wí ọ̀run là ń lọ. Títí dọjọ́ míì, ọjọ́ rí. Ire bàǹbà.